Àdísù yìí ni mo tú, àdísì tèmi kàrí. Màá sì fẹ́ kí gbogbo ẹ̀yin àfá ẹ má ṣàbòsí. Tó bá já sí pé mo tú àdísì yìí ń tukútu, mo wá ń sọ pé ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí, ó yẹ kó já sí pé ọ̀rọ̀ yìí ẹnu Ànábì ló yẹ kó ti jáde. Àmọ́ Zayidu ló wí. Àmọ́ Shaykhuna al-Fadil Adam Yahya al-Fulani, wọ́n ló lódo ni mí lórí tí mo tú yìí. Wàá jẹ́ kí n wá lọ mú àdísù míì tí wọ́n ń sọ wá tí kìí ṣe pé yẹn lè mẹ́kà. Kẹ́ ẹ wá tún bá mi wò yẹn náà. Bóyá àdísù yẹn gan, ṣé Zayidu ló ń sọ̀rọ̀ ń bẹ̀ ni? Àbá Ànábì ní ń sọ̀rọ̀ ń bẹ̀? Ṣé Zayidu ló kọ̀ tí ò jẹran tó ń sọ̀rọ̀? Àbá Ànábì ló kọ̀ tí ò jẹran? Ẹja tún jọ lọ wà àdísù mi. Àdísù táwọn èyí tẹ́mi mú wá ló wà ní volume 6 yẹn. Èmi tí wọ́n lábúrà yìí mọ́ náà tún mú wá tí yẹn fi ń takú mi. Tádísù náà ò tún gbé wọn tí ò sì tún gbé Wàsíù náà. Àdísù yẹn lọ báyìí. Ẹ lọ kàánú volume 4 page 233. Ana Abdullah ibn Umar, láti orí ẹnu Abdullah ibn Umar, anna nabiyya sallallahu alayhi wa sallama laqiya Zayd ibn Amr ibn Nufayl bi asfal balda. Wọ́n lá Nábì pàdé Zayd ọmọ Amr ọmọ Nufayl ní àyè ibì kan tí wọ́n ń pè ní asfala balda qabla an yunzala ala nabi alwahyu, síwájú kí wọ́n tó sọ alkùránì kalẹ̀ fún Nábì. Ma gbájú sí alẹ́ yìí. Wọ́n ní faqudimati ila nabiyyi sufuratun domirul majhul yìí ni. Wọ́n gbé àpò kan, wọ́n gbé wá fún Nábì tó yẹ pé àpò tá ń sọ yìí sufuratun fa aba an yakula minha. Ànábì kò jẹ́ ń bẹ́ẹ̀. Ẹ wá máa gbádìí sí yẹn lọ. Thumma qala Zaidu, ẹ máa gbádìí sí yóò kẹ́lẹ̀ mọ̀ pé àdísù yìí fún rẹ̀ ní ìṣòro. Àwọn àfà wọ́n á máa defend àdísù tó bá wà nínú Sahihul Bukhari. Wọ́n fi Ànábì ilẹ̀ ká Ànábì kan àbùkù. Ẹ máa gbádìí sí yẹn. Wọ́n ní faqudimati, ibẹ̀ yẹn náà sọ pé mo tútù kutu o. Àdísù wọ́n ń ṣe pé faqudima ṣẹ́gẹ́ tí mi ila rasulillahi. Àdísì tèmi dẹ́ka faqaddama ilayhi rasulullahi, kìí ṣe faqudima ila rasulillah. Àdísì ilé ní ìsìn riwaya mi ni pé faqudimati ila nabiyyi sufuratun. Wọ́n gbé àpò ẹran kan fún Nábì, wọ́n wá ní fa aba an yakula minha, ó kọ̀ kò jẹ́. Thumma qala Zaidun, lẹ́yìn yẹn ni Zaidu náà wá sọ wípé Ànábì náà gbẹ́ran fún. Zaidu ló wá ń sọ̀rọ̀. Ó yẹ ká bi wá lé, kí ni ti Zaid? Báwo lọ̀rọ̀ Zaidu ṣe? Wọ́n ní wọ́n gbé ẹran fún Ànábì. Ànábì kọ̀ kò jẹ́ ẹ máa gbọ́. Wọ́n wá ní thumma qala Zaidu, lẹ́yìn yẹn ni Zaidu wá ń sọ wípé inni lastu aqilu mimma tadhbahuna ala ansabikum. Èmi kìí jẹ tí wọ́n bá ń pa sórí àwọn òòṣà yín. Zaidu ló ń sọ yẹn, kìí ṣe Ànábì. Wala akulu illa ma dhukira ismullahi alayhi. Èmi kìí sì jẹ nǹkan kan àyàfi tí wọ́n bá dárúkọ Ọlọ́run lé lórí. Wọ́n tún wá tẹ̀síwájú
ká lè mọ̀ pé Zaidu ló ń sọ̀rọ̀ lórí nǹkan pè mí lólódò orí nínú Bukhari kan náà wọ́n ní wa anna Zaida torí pé Zaidu tẹ́rí yẹn bun Amr kana ya'ibu ala Quraysh dhaba'iyahu wọ́n ló jẹ́ nìkan tó máa ń tẹnu àbùkù bá àwọn Quraysh lórí àwọn ẹran tí wọ́n máa pa sórí òòṣà wọn wa yaqulu tí ó máa sọ wípé ash-shatu khalaqaha Allah ẹran tó jásí pọ́lọ́wọ́n ọba ló dáa wa anzala laha minas sama'il ma'a tó jásí pómi tọ́lọ́wọ́n ọba ń sọ kalẹ̀ ń sánmọ̀lẹ̀ ẹran náà mú wa anbatat laha minal ardi tọ́lọ́wọ́n tó ń wu koríko fún ẹran náà láti inú ilẹ̀ tẹ́ran náà ń jẹ́ thumma tadba'una ala ghayri ismillah tẹ́tún wá ń dú àwọn ẹran náà lórí nǹkan tí kìí ṣorúkọ Ọlọ́run inkaran li dhalika lẹ́ni tó fi ń tako in tí wọ́n ń ṣe yẹn àdísù eléyìí làwọn ń kà tá a bá wo àdísù eléyìí fún rẹ̀ àdísù yẹn sọ fún wa pé ta ló ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn nínú tàkọ́kọ́ ànẹ́bì ni ó gbé ẹran fún Zaid tí Zaid yarí tí ò jẹ́ jẹran tó wá ń sọ fànẹ́bì wípé èmi kì í jẹran tí wọ́n pa sórí òòṣà yín mi ò yé sì jẹ́ nǹkan kan yàtọ̀ sí tí wọ́n bá ń dárúkọ Ọlọ́run sí níjọ́ tí mo sì ń sọ̀rọ̀ yẹn mò ń sọ lẹ́ni tó ń fọ ànẹ́bì mọ́ pé irú ọ̀rọ̀ yóò tọ́ sí Annabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam eléyìí àwọn àfáà tí wọ́n wá jẹ́ ẹ jẹ́ kí n sáré ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn bàbá wa Yahya al-Fulani látara pé wọ́n ń sọ pé olódo ni al-Mubarak wọ́n tún wá sọ débi pé gbogbo àwọn Sufi olódo ni wọ́n èyí tó yà mí lẹ́nu ni wípé níjọ́ tí al-Kutubi kọlọmbà wa ṣàlékún dáadáa fún kó sì bá wa foríjì torí n tó yẹ ká tọrọ fún mùmínì ọmọ ìyá wa nu níjọ́ tó bú bàbá Sheikh Adam tó ń sọ lẹ́nu ara ẹ̀ lọ́hùn wípé bàbá tó bí Ádámà onímímọ̀ ni onísúfì ni bàbá tó bí Sheikh Adam tẹ́ bá sọ páláyì mọ̀kan làwọn súfì bàbá tó bí Sheikh Ádámà kánà súfì yẹn onísúfì ni àwọn àfáà tó kọ́ Sheikh Ádámà ní kéwú onísúfì ni wọ́n àwọn bàbá tó kọ́ ẹ̀yìn àwọn bàbá tó ṣe ẹ̀yìn náà kalẹ̀ òun súfì ni wọ́n nílùú Ìlọrin àwọn bàbá tẹ́ jáde lára wọn níbi mímọ̀ ni àgbárígìdó mọ̀ ni o ìdásọ̀láti ni o gbogbo àwọn bàbá wa dáńbọ̀rọ̀nù sàrùmí nǹkan kan tẹ́lẹ̀ máa dárúkọ kánù súfì yẹn àwọn súfì yóò onísúfì ni gbogbo wọn ẹ sọ wípé aláìmọ̀kan párákú làwọn súfì bàbá tí ẹ̀ wá rọ́ ń súfì ní lórílẹ̀ ayé tàwà yìí ṣaláìmọ̀kan ni Sheikh wa Dawud al-Falla adamallahu ayatahu tó rọ́ ń súfì làwọn náà fadilatu Sheikh al-Ghamawi Abdul Wahhab az-Zubair ó ń súfì làwọn náà gbogbo àwọn àfáà ńláńlá tẹ́yìn náà lè rí tí kéwú fi wọ̀nyí ó ń súfì ni wọ́n tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ àwọn súfì kan tó jálá ìmọ̀ kan mọ̀ yẹn náà kìí ṣe pé wà máa kó wọn pọ̀ kò sì lè jẹ́ láìfí torí pé Sheikh Dawud al-Falla ẹ ti bú wọn rí sẹ́yìn kódà nínú ta gbọ́ wọ́n lẹ́yìn náà ti kọ tírà bú Sheikh Adam rí ẹ rí wípé àwọn oyè tí wọ́n lẹ̀ ń gbà oyè yẹn ṣe lóye tí Sheikh Adam ń pa mọ́lẹ̀ ẹgbóyè ní Morocco ẹgbà ní Egypt ẹ rí pé kò lápá ó fẹ́ má ṣèso ó fẹ́ mọ́ jọ yí pé oyè yíya tí bàbá yìí gbà lóòótọ́ lẹ gbà ọ́ àmọ́ ó mì pé ẹ ti forí kẹsẹ̀ kọ láwọn àyè kan níjó ní lẹ́yìn àwọn Tìjàníyà ọ̀rọ̀ Ibrahim Niyas kò sì sí láì fi tẹ́ bá ń sọ fún wa lónìí wípé àwọn Sàlàfíà àwọn ni wọ́n mọ̀ kéwú ṣebí lára kéwú táwọn Sàlàfíà mọ̀ làfà jàbàtà fi hàn nú léyìn ló fi bá ọgbà àwùjẹ irú ló bá Sheikh Adam lórúkọ jẹ́ ló sọ̀rọ̀ ṣe ó Kàmẹ́lì ní sọkúsọ tí yẹn ń lọ bẹ́ẹ̀ so tẹ́yìn náà bá tó wá dìde lónìí kò tuntun àti gbọ́rí wọ́n lẹ́yìn náà kọ tírà rí ẹbú Sheikh Adam rí ẹbú lé Sheikh Adam rí bó ti ẹ̀já sí pé lẹ́ni gbogbo ẹni tó bú lé Sheikh Adam mẹ́ rí àwọn ibi tí ó ti máa forí kó tí ó ti máa forí kọ tí ó ti máa fẹsẹ̀ kọ lẹ́ni ẹ̀yin náà ń fẹ́ máa ṣe bí pé ẹ̀yin ní monopoly kódà fúláàgì tí wọ́n ń kó sẹ́gbẹ̀ẹ́ yẹn bó bá pé 10 lè jọba lọ́rin kódà ẹ lè jẹ́ mufti ìtọ́lọ̀ ń fẹ́ fi ń ṣe ló fi ń ṣeun ẹnìkan ò gbọ́dọ̀ bo ẹnìkan mẹ́lẹ̀
kò sínú ṣe sí àwọn àfà. Imam Málíkì àfà ńlá ni, ó lágbára kó bo Imam Ṣáfi'í mọ́lẹ̀, kò bó Ṣáfi'í mọ́lẹ̀, ó ta sí Ṣáfi'í ni. Kí ló tẹ̀yin fẹ́ máa bu àṣì àwọn èèyàn mọ́lẹ̀? Kí ló dé? Ẹ má ṣe bẹ́ẹ̀. Allahu a'lamu haythu yaj'alu risalatahu. Ọlọ́run ló mọ bí tó bá fẹ́ fi mẹ́sẹ̀jì sí. Ókè, ẹ jẹ́ ká kí n wá padà síbi ọ̀rọ̀ Zaidu. Ṣé Zaidu ànábì ló gbé ẹran síwájú Zaidu ni? Àbáwọn èèyàn ló gbé ẹran wá síwájú Zaidu? Wọ́n padà yí àdíìsù yẹn, àwọn àfóúnṣẹ́ríwù ni wọ́n padà ń fẹ́ sọ pé fakudime ila rasulillahi. Wọ́n wá ní àwọn Kùrẹ́ṣì ló gbé ẹran yẹn wá fún ànábì. Ànábì wá gbé ẹran yẹn fún Zaidu. Wọ́n wá ní Zaidu ni wá ń sọ̀rọ̀. Ẹ jẹ́ ká lọ. Tá a bá lọ ka tírà tá ń pè ní Irshadu Az-Zari, tó jẹ́ kan nínú àwọn tírà tó ṣe Sharhu Sahihul Bukhari. Òun ń ṣàlàyé fún wa. Ó ní àwọn eléyìí dẹ̀ nímọ̀ ju àfáà wa Sheikh Yahya Al-Fulani lọ. Báwọn ṣe pè mí lólódo, tọ́rọ̀ tàwọn èèyàn náà lè kọ̀nfàmù pé olódo làwọn náà. Torí pé a gbọ́dọ̀ máa wo àwòkọ́ṣe tá a kọ́ lára yín là ń lò yẹn. Tẹ́yin bá lo kẹ́lmẹ̀tù jáàlì fẹ́mi, ọ̀rọ̀ tàwọn eléyìí lè lo gbólóhùn olódo fẹ́yìn, àmẹ́mi ò lè lò ó. Nínú Irshadu Zari yẹn, wọ́n sọ ń bẹ̀ fún wa. Wọ́n ní wa kana Zaidun fil jahiliyya yata'abbadu ala dini Ibrahim alayhi salam. Wọ́n ní Zaidu tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yẹn, tó sọ̀rọ̀ tá nábì fún lẹ́ran òòṣà tí ò jẹun. Wọ́n ní Zaidu yẹn ó jẹ́ nìkan tó wà lórí ẹ̀sìn ànábì Ibrahim alayhi salam. Ẹ wá máa gbọ́. Nínú Irshadu Zari tó jẹ́ Sharhu Sahih Bukhari, wọ́n ní faqaddama ilayhi rasulullahi sufratan fi alhamu. Ànábì ti àpò kan sí tí ẹran bẹnu rẹ̀ bí fati qafin. Gbogbo ẹni tí ó bá lọ lé kí ó mọ̀ tó ń pè ní kọ́ọ̀fù bí fati qafin. Kọ́ọ̀fù tí ń bẹ́ẹ̀ tí wọ́n pè ní faqaddama yẹn, fáwù ló gbà. Àfáà wa ń ṣàlàyé inú Sharhu yẹn pé wà dọ̀míìrù fi ilayhi. Dọ̀míìrù ilayhi yẹn li Zaidin. Zaidu ló ń tọ́ka sí. Wa Rasulullahi sallallahu alayhi wa sallam rafu'un fa'ilun. Rasulullahi ń bẹ̀ yẹn dọ́mọ̀ ló gbà fáìlì, òun lẹni tó ṣiṣẹ́. Súfúrà yẹn ní maf'ul. Ṣẹ́ríwù ọ̀rọ̀ yìí náà ń sọ fún wa wípé Sheikhuna Yahya Adam polódo ni wọ́n. Ṣẹ́ríwù yìí ló sọ bẹ́ẹ̀ kìí ṣe mi o. Ṣẹ́ríwù Irshadu Zari tó jẹ́ ti Imam Sahih al-Imam al-Bukhari, ṣẹ́ríwù yẹn kàn fáàmù ẹ̀. Gbogbo alágbára láyé ni kó máa rọra torí pé ilẹ̀ ń yọ̀. Gbogbo onímọ̀ láyé ni kó máa rọra torí pé ilẹ̀ ń yọ̀. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n tóbi, wọ́n máa dáàbò bo àwọn ànábì Ọlọ́run tí wọ́n kéré ni. Ẹ wo ọjọ́ tá ànábì Musa alayhi salam tó sá fún ikú lọ́dọ̀ Fáráò, tó sá tó padà lọ bá àwọn ọmọ obìnrin níbi tí wọ́n ti momi, tó ràn wọ́n lọ́wọ́. Ó dọ́dọ̀ ànábì Ọlọ́run tí ń jẹ́ bàbá wọn. Ṣé Ṣuaibu náà kọ́ ni? Ó dọ́dọ̀ rẹ̀, kò wó kó kéré, ó fà á mára ni. Tálẹ̀ yín fi ti yín jọ tí ẹ fẹ́ máa lagi mọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n fẹ́ máa ṣe ìgbìyànjú láti pé kẹ́ ẹ faṣọ ya mọ́ wọn lára kan lè sọ pé wọ́n mẹ́rin tí wọ́n ń ṣe. Kí ló tẹ́yìn òjò Ṣuaibu? Ṣuaibu gba Yakubu ni, ó gba Musa alayhi salam. Ó dẹ̀ ń jẹ́ kó yẹ pé fọkànbalẹ̀, ikú ò pa ọmọ, ẹ̀rù ò bá ọmọ, nǹkan kan ò ní ṣe ọmọ. Kí ni Musa mọ̀ ǹjọ́ náà? Musa ò mọ̀ nǹkan kan kọjá kó sáfẹ́mi ara ẹ̀. Ṣebí Ṣuaibu ló padà ro lágbára, ló tún fún un ní ọ̀pá pé gba ọ̀pá yìí mọ́ fi dẹran. Ṣèbọ́pá yẹn náà ní ń bẹ lọ́dọ̀ ẹ̀ lọ́lọ́run padà júwe ìwúlò rẹ̀ fún níjọ́ tọ́lọ́run fẹ́ júwe fún. Kí ló dé? Kí ló dé? Ẹ̀jọ́ Sheikh Adam. Ẹ̀jọ́ Sheikh Adam. Ẹ̀jọ́ Sheikh Adam. Sheikh Adam máa kó àwọn èèyàn mọ́ra ni. Ìmọ̀ fa àwọn èèyàn mọ́ra ni. Kì í ṣe pé yóò fọ̀rọ̀ lálàsé wọn táwọn èèyàn ó rí pé kò sáṣọ yìí lára wọn. Kọ́lọ́n kó ṣíjú àánú wa. Níbẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá jó ní kéwú, ẹ dákun ẹ bá wa pè wọlé kẹ́ ẹ dá sí. Tí ò kì í ṣe pé ọ̀rọ̀ ti wàhálà àbí tàrífín. Torí mi ò mọ̀ tí wọ́n fẹ́ gbà nínú tẹ́gungun wọn wá lé kókókó. Bí wọ́n rí mi lẹ́gbẹ̀ẹ́ Mudirul Markaz tán tí ẹ ní tán lè wò mọ́ mi lára. Àkílódé, àbà, ẹ̀yin tá ń wò ń wájú tá a fẹ́ràn yín. Ọ̀rọ̀ kan náà sì wà tẹ́ ẹ ti fàrí pẹ̀lú Jaqmal. Tí jẹ́ pé wallahi Jaqmal huwa alladhi asaba. Òun ló correct. Ó sì sọ wọ́lẹ̀ fún yín torí pé àfáwà ẹ má jà wojú wọn. Lórí ọ̀rọ̀ la yadkhulul janna hatta yalijal jamalu fi sammil khiyat. Okùn wo ló wà lọ́dọ̀ àwọn ará Mákà pẹ̀lọ́kọ̀? Ṣèbí ràkúnmí lọ́lọ́run dá sọ́dọ̀ wọn.
gbogbo àwọn àfọ́ ìṣẹ́ríù afala yanzuruna ila al-ibili kayfa khuliqat ràkúnmí ló jọ wọ́n lójú ẹ lo jàlálà ìjọ náà ẹ fi bú ọ̀rọ̀ náà mẹ́lẹ̀ jákèmọ́lì sì gbà bíyàn bá lọ wo ọ̀rọ̀ tí mo sọ ẹ rí pé ẹ̀yin lẹ́lúlẹ̀ ìjọ náà wallahi ẹlúlẹ̀ gan àmọ́ wọ́n oníkálùkù wò kò sí tó fa náà jò ní tẹ́fà mọ̀ tí òun náà ń sọ pé ẹ̀ka falibara kí máa fò bọ́ ta kẹ́lí máa bùkù ẹ má yọrú ẹ̀ wá máa o ẹ má yọrú ẹ̀ wá máa o tẹ́ ẹ bá nímọ̀ yín ẹ má lò mọ́ yín ọlọ́run lógún yín tèmi yẹn ò bá kéré tí yín náà kéré torí pọ́lọ ní máa wù tí tún minal ilmi illa qalila gbogbo tí mo fún yín kékeré ni kí wá lọ ṣe fàárí sí tẹ́ ẹ máa fẹ́ sọ pẹ́pẹ́ ẹ nímọ̀ bẹ́ẹ̀ bá wá nímọ̀ ṣe ní tẹlòmíì mọ́ ti yín ni èmi ń bẹ tẹ́ ẹ mọ̀ tẹlòmíì mọ̀ náà ṣebí kan nú àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní kulli man yadda'i bil ilmi ma'rifatan arafta shay'an wa ghabata anka ashya bá mi sọ fẹ́ni tí ń pèpè mí màmá rẹ̀ bil ilmi ma'rifa tó ní ọ̀dọ̀ wa ló parí sí àwa la ní arafta shay'an nǹkan kan ló mọ̀ náà ghabata anka ashya àìmọye nǹkan ló pamọ́ fún ọ tó mọ̀ so ìyẹn jẹ́ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yìí àwọn àfáà tó ju àfáà wa Adam Yahya al-Fulani nínú sẹ́ríù ni wọ́n sọ̀rọ̀ yìí tàbá padà sọ́dọ̀ Abi Dharr nínú riwaya Anil Kashmini a rí wípé ibẹ̀ ni wọ́n ti padà lo kò dímọ̀ bí dummil qaf wọ́n padà lo dummil qaf yẹn tí ó wà mọ́ mubayyin lil maf'ul ila rasulillah tí ó mọ́ padà wá ṣàlàyé pé ànábì ni wọ́n ṣe kí ni o ni wọ́n gbé ẹran fún ibẹ̀ yẹn làwọn àfáà ti wá ṣiṣẹ́ láti mix àdísù méjèèjì papọ̀ pé báwo la ṣe fẹ́ lò pọ̀ àdísù kan tó lánàbì ó gbé ẹran òòṣà fún Zaidu tí Zaidu kọ́ọ̀lẹ̀ tí ò jẹ́ tí wọ́n ń sọ fún ànábì pé inni la akulu mimma tadbahuna ala ansabikum pé èmi kì í jẹ tí wọ́n máa pa sórí òòṣà yín léyìí tó fi ń júwe ń bẹ̀yẹn pé ànábì náà pẹ̀lẹ́ni tó ń jẹ ẹran òòṣà pẹ̀lú ìwáyà yẹn àtàgbékalẹ̀ rẹ̀ èmi ò sì ní báyẹn jẹ nǹkan kan àyàfi tí wọ́n máa dárúkọ Ọlọ́run sí so wọ́n ìyẹn domirul ma'lum ló wà ń bẹ̀ èyí tí mo kanu eléyìí tó wá wà fún Abi Dharr yìí ìyẹn kó dímọ̀ ni bidummil qaf ìyẹn náà wá fi ń ṣàlàyé pé wọ́n gbé ẹran yẹn wá fún Ànábì ibẹ̀ làwọn àfọ oníṣẹ́ríù ni wọ́n ti wá fẹ́ ṣe ikhtilat bayna al-hadithayn pé àdísù méjèèjì yẹn ká combine ẹ̀ papọ̀ so yóò lè fún wa nítumọ̀ yìí pé bí anna al-qawma alladhina hunaka pé àwọn èèyàn kan ń bẹ ń bẹ o qadamu sufrata àwọn ni wọ́n gbé yóò wá máa túmọ̀ sí pé àwọn èèyàn ni wọ́n gbé ẹran ìní wá fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam yóò wá máa já sí pé faqaddamaha an-nabiyyu sallallahu alayhi wa sallam li Zaidi pé Zaidu ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹran yẹn Ànábì wá gbé ẹran yẹn fún Zaid fa aba Zaidu wá kọ̀ máa gbọ́ pé fa aba Zaidu wá yarí yẹn ni pé famtana Zaidun an yakula Zaidu kọ̀ láti jẹ ńbẹ̀ thumma qala mukhatiban Zaidu ló wá ń sọ̀rọ̀ fáwọn èèyàn yẹn wípé àwọn tí wọ́n gbẹ́ran wá fún Ànábì yẹn nínú sẹ́rí tó padà mú wá pé inni la akulu mimma tadbahuna ala ansabikum èmi kì í jẹ nínú tí wọ́n máa pa sórí òòṣà yín mi èé sì jẹ àyàfi tí wọ́n bá dárúkọ Ọlọ́run sí wàlí ibn Asakir tí yẹn bá lọ sọ́dọ̀ àfáwà ibn Asakir òun ni wala akulu illa mimma dhukira smullahi alayhi èmi kì í bá yẹn jẹ àfi tó bá dárúkọ Ọlọ́run sí nígbà tó bá dù àfáwà as-Su'aili àwọn náà wá dá sọ̀rọ̀ yìí wọ́n ní innama qala Zaidu dhalika wọ́n ní Zaidu ló sọ̀rọ̀ yẹn kìí ṣànábì ló wí torí tí wọ́n torí ẹ̀ pè mí lólódo nìyẹn bọ́rọ̀ ni ọ̀rọ̀ ànábì ní olódo al-mubaraku àwọn àfáà tó mọ kéwú jù yín lọ àwọn náà ń fi ń rinlẹ̀ nísìnyí pé ẹni tó sọ̀rọ̀ yẹn Zaidu ló sọ̀rọ̀ kìí ṣànábì àfáwà az-Zuhaili wọ́n ní innama qala Zaidu dhalika wọ́n ní tí Zaidu sọ yẹn ó sọ bi ra'yin minhu pẹ̀lú làákàyè ọ̀rẹ́ ẹni la yushra'u la bi shar'in balaghahu kìí ṣe pé bóyá òfin ẹ̀sìn kan lórí wọ́n ní fa inna alladhi fi shar'i Ibrahim torí n tó wà ní òfin ẹ̀sìn Ibrahim ní pé tahrimul mayta pé kéèyàn má jẹ òkú mbete la ma dubiya li ghayrillah kìí ṣe pé kéèyàn má jẹ tí wọ́n pa fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́run wa ta'aqqaba ó padà wá fi gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ pé bi anna alladhi fi shar'i Ibrahim pé n ti bẹ nínú ẹ̀sìn Ànábì Ibrahim alayhi salam o so n ti bẹ̀m̀bẹ̀ náà ni pé tahrimu ma dhubiha li ghayrillah wọ́n ní wa qad kana aduwwu lil asnam Ibrahim fún rẹ̀ sírè ọ̀tá ni fún òòṣà tá bá wá padà sínú musnadul Imam Ahmad rahimahullahu ta'ala
àwọn gan fi rinlẹ̀ nínú àdíìsù wọn pé ànábì jẹran òòṣà bí mi ò tiẹ̀ nígbàgbọ́ sí mi ò gbà tí ó máa jẹ́ àwọn àlàyé mi fún àdíìsù èyí tá a ṣe kí ni tá a kà nínú Sahihul Bukhari jẹ́ kí n sáré ka àdíìsì fún ẹ wà á wò rádà hádà al-imamu Ahmad ibn Hanbal imamu Hanbal gba àdíìsù wa Abu Ya'la náà gbà wá wa al-Bazzar àfọwọ́ al-Bazzar gbà wá wa ghayruhum àtàwọn míì min akabiril qawm nínú àwọn tí wọ́n jẹ́ aṣáájú ma at-tasrih tí wọ́n fi rinlẹ̀ fún wa kí náà fi rinlẹ̀ fún wa wọ́n ní yaqulu rasulullahi mimma dhubiya ala an-nusbi wọ́n lánàbí jẹ ẹran tán pa sórí òòṣà èmi kọ́ mo wí àwọn ni wọ́n wí bẹ́ẹ̀ tó fi di pé Ibn Hajar al-Asqalani òun náà testify sí fi Fathul Bari Sharihul Bukhari tá bá lọ ka Fathul Bari nínú Sharihul Bukhari Asqalani náà sọ bẹ́ẹ̀ wá gbọ́n tó sọ ó ní wà qad waqa'a fi hadith Sa'id ibn Zayd alladhi qahara minhu wa inda Ahmad fa kana Zayd yaqul wọ́n ní kódà Zayd ń sọ níbẹ̀ nínú riwaya kan pé ustu bima ada bihi Ibrahim mo wáṣọ pẹ̀lú ta nabi Ibrahim mo wáṣọ pẹ̀lú ẹ̀ thumma yakhiru sajida lẹ́yìn yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá forí kanlẹ̀ wọ́n wá ní faqal wọ́n tún wá sọ yí pé jẹ́ kí n lọ kóòtà àwọn yẹn jẹ́ kí n kóòtà àwọn yẹn tó kọ̀nfàmù nínú àwọn musnad àtàwọn tíra àfáà mi pé ànábì ló jẹ́ èmi kọ́ ni mo sọ àwọn ni wọ́n wí ìyẹn fi hàn yí pé jẹ́ ká lọ nísìn aládìsù méjì ní Sahih Bukhari èyí tó sọ fún wa wípé Ànábì Muhammad òun ló fún ẹran ló gbé fún Zaid tí Zaidu yarí pé òun ò jẹ́ tó wá ń fún ànábì lésì ọ̀rọ̀ àdísù kan sọ wípé ṣe ni wọ́n gbé ẹran nì fún ànábì tànábì wá fún Zaid Zaidu ṣáàlẹ́ni tó sọ ọ̀rọ̀ tí wọ́n sọ pé mo sọ páláì mọ̀kan ní ní pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ànábì ni nínú Sahih Bukhari gan fún rẹ̀ qala Zaidun Zaidu gangan ló sọ bẹ́ẹ̀ pé inni lastu hakilu mimma tadhbahuna ala ansabikum Zaidu ló sọ mi mọ̀ bóyá àwọn sheikh ọ̀ká táwọn náà kàn fi ń sọ tó ń sọ yẹn tó fi ń pè mí lólódò Allahu a'lam kọ́lọ̀ kó ṣíjú àánú wa ẹ jẹ́ kí n wá mọ́ àwọn àdísù mi wá táwọn àdísù yẹn ń ṣàlàyé nínú àwọn àdísù mi tó ń ṣàlàyé àdísù yìí ẹ jẹ́ ká lọ sínú Musnad al-Imam Ahmad tá bá lọ ka Fadailu Sahaba tẹ́ bá lọ ka àdísù yìí naam mo fẹ́ wo bí tí mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ni àwọn àfà oníṣẹ́rí ìtàn ní ká lọ máa bá wọ́n á máa bo Imam Bukhari àti tirẹ̀ láṣìírí wọ́n á máa expose ànẹ́bì sí tí ò tọ́ sànẹ́bì bóyá yẹn náà ni ìmọ̀ tí Sheikh Al-Fulani ń júwe pé ó wà lára àwọn sàlàfíà pé ká lọ píìkì tí wọ́n fi ń pa àwọn Súfí láláìmọ̀ kan bó tiẹ̀ jẹ́ pé mi èé ṣe Súfí Ọlọ́run kò ṣíjú àánú wa mi sì ní mi èé ṣe aláìmọ̀ kan torí gbogbo wa náà láláìmọ̀ kan Ọlọ́run gan sọ nínú Al-Qur'an pé wallahu ya'lamu wa antum la ta'lamun Ọlọ́run ló mọ̀ gbogbo yẹn ẹ mọ̀ nǹkankan ẹ mọ̀ rárá naam jẹ́ ká wá lọ sínú àdísù yìí nínú Musnad al-Imam Ahmad tá bá lọ sínú Fadailu Sahaba wọ́n ní an Zaid ibn Haritha ẹ má gbọ́ qal Zaidu ọmọ Haritha sọ fún wa wípé kharaja Rasulullah sallallahu alayhi wa sallam muraddun fi ila nusb min al-ansab ó lá Nábì òjíṣẹ́ Ọlọ́run ọba jáde ẹ má gbọ́ ó jáde lẹ́ni tó gbèrò láti lọ dí òòṣà kan nínú àwọn òòṣà mi gbọ́ ẹ̀gbọ́n tí mo sọ ànábì náà dà níyàn òun náà ń lọ dí òòṣà kan nínú àwọn òòṣà wọ́n ní fadhabahna lahu shatan ẹni tí ń sọ̀rọ̀ yìí Zaidu yìí ọmọ ọ̀dọ̀ ànábì gẹ́gẹ́ bí tí àwọn àfóúnṣẹ́rí ń sọ fún wa wọ́n ní òun wá ń sọ pé fadhabahna lahu shatan àwa pa ẹran kan fóòṣà yẹn bóyé mi ni mo kọ́ síbẹ̀ wọ́n ní ó lápa ẹran kan fóòṣà ní ó ní thumma sana'naha lahu lẹ́yìn yẹn láwá mú ẹran yẹn la ṣe fún ànábì àbọ̀ àyán ata ìdánú dìdájí tí tẹ́ran náà fi wá jiná ja'alnaha fi sufuratina àwa kó sínú àpò wa thumma aqbala Rasulullah lẹ́yìn yẹn lòjíṣẹ́ Ọlọ́run tó kú ònú ìdí òòṣà àti ibẹ̀ yẹn ìyẹ̀síìrù ló tún wá kọrí sí di mọ̀rọ̀dùn fi yawmin ha
ló tún fẹ́ lọ witness ọjọ́ kan nínú ọjọ́ táwọn ará Mẹ́kà máa bọ́ yawmu harin min ayyami Mẹ́kà nínú àwọn ọjọ́ tára Mẹ́kà máa pàtàkì ni ó ní ata ìzákù nẹ́bì àálẹ̀ wáàdì títí ta fi wá wà lórí òkè ibì kan ibẹ̀ ni Zaidu bùnú Umaru tó fún lẹ́ran ti pàdé ẹ bá máa dé o ta ló fún Zaidu lẹ́ran ẹ̀yin jọmọ́ ẹ dákun torí Ọlọ́run ẹni tí ń sọ̀rọ̀ yìí ọmọ iṣẹ́ ànẹ́bì náà pé ó lánẹ́bì àwọn jáde lọ láti lọ sídìí òòṣà kan nínú àwọn òòṣà àwọn dédìí òòṣà nì àwọn pa ẹran sídìí òòṣà yẹn àwọn dẹ̀ bá ànẹ́bì ṣe ẹran yẹn àwọn kó sínú àpò àwọn tún gbà níyàn pé àwọn tún ń lọ di òòṣà míì ṣé lè yí àdìs tó yẹ ká máa rí létí Madam Muhammad ìntà ń sọ táwọn bàbá tí wọ́n fara balẹ̀ lé lórí nìyẹn tó ń pè mí lólódo lé lórí pé ṣé ó yẹ ká attribute rere má nẹ́bì sallallahu alayhi wa sallam tó wá ní ọ̀dọ̀ àwọn sàlàfíà ọ̀dọ̀ wọn ló wà làbúrà torí pé àbúrà yìí mọ́ fọ́gi mọ́ gbogbo àwọn Súfí ìbàjẹ́ Tìjàníyà ìbàjẹ́ Kọ̀dìríyà tẹ́yìn náà dẹ̀ ti gbé bàjẹ́ Tìjàníyà àti Kọ̀dìríyà lọ́wọ́ àmọ́ ẹ̀ ń lú bàndírì ẹ̀ ń ṣàṣkárí àwọn Kọ̀dìríyà azazulumun àbòsí leléyìí fún àwọn tí wọ́n jẹ́ Sọ̀làtìyà àtàwọn ẹ̀mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá ti yọwọ́ Kọ̀dìríyà àti Tìjàníyà kú ó ń lọrin bẹ́ẹ̀ ṣe dìfẹ́ǹdì Láwàní ẹ mọ̀ wípé nǹkan ń bọ́ ń lọrin náà bọ̀ díẹ̀díẹ̀ nu tẹ́ bá lè dìfẹ́ǹdì Tìjàníyà ń lọrin àti Kọ̀dìríyà ń lọrin bẹ́ẹ̀ ti dìfẹ́ǹdì àlè ìmáàmà ìyẹn náà eléyìí náà ní í ṣe pẹ̀lú tó jẹ́ kára àlọ́rin túbọ̀ rí ẹ̀sìn ẹ mọye àwọn tí àwọn ìdásọ̀ láti tọ́lọ̀ nìkan kó wọnú ẹ̀sìn ẹ mọye táwọn àgbárígìdómọ̀ tọ́lọ̀ nìkan kó wọbẹ̀ ẹ mọye táwọn àfáà Sàrùmí tọ́lọ̀ nìkan kó wọbẹ̀ ẹ mọye táwọn àfáà Arúgbó tọ́lọ̀ nìkan kó wọbẹ̀ tẹ́ wá ń fẹnu ṣá tó ń sú pé aláìmọ̀kan ni wọ́n àwọn àṣáyírà tán sì nímọ̀ jù láyé onísúfí ni wọ́n so wọ́n sì jọ ń súnnà àbí ṣe Imamul Ghazali òun èṣò ń súnnà àbí kí iṣẹ́ àfọ́ ń súfí Ibnul Jawzi ṣe kí iṣẹ́ ń súnnà àbí kí iṣẹ́ àfọ́ ń súfí jákú ọmọ ẹ̀yìn ẹ bá mi gbé yẹ̀wò lẹ́yìn tí wọ́n bọ ẹran yẹn tán tó jiná lòun àtànẹ́bì náà ṣẹ̀ṣẹ̀ wá gbé àpò ẹran wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pàdé Zaidu bùnà Amúrì bùnà Nàfẹ́lì tí wọ́n ń sọ yìí lọ́nà tí wọ́n lánẹ́bì ló fún ẹran tí wọ́n torí ẹ̀ ń pè mí láláìmọ̀kan bákan náà jẹ́ ká tún lọ sínú eléyìí tí mo kà yìí ó wà ní Fadailu Sahaba nínú Musnad al-Imam Ahmad tá a bá tún kúrò ńbẹ̀ ẹ jẹ́ á lọ sínú At-Tabarani nínú Mu'jam al-Kabir tá a bá lọ síbẹ̀ mi ò nídìí àti ṣe mọ́ dárúkọ volume tàbí kí n mọ́ dárúkọ page eléyìí ń jẹ́ kó yé wa wípé kharaja Rasulullahi sallallahu alayhi wa sallam òun náà lánàbí jáde àmọ́ jáde tó jáde ní muraddun fi ila nusubin min al-ansab ó dìde pẹ̀lú òun kóun fẹ́ lọ sí di òòṣà kan nínú àwọn òṣèré ká máa gbá pànàbí lọ di òòṣà kí ló fẹ́ lọ ṣe mẹ́ wọ́n nígbà tá a dé di òòṣà nì ẹni tó ń sọ̀rọ̀ yìí ó ń sọ ó ní fadhabana lahu shatan apẹran kan sí di òòṣà yẹn léyìí tó ń túmọ̀ sí pé àwọn àtànábì lójọ wà ń bẹ̀ máa gbọ́ ó ní summa sana'naha fil hirra lẹ́yìn yẹn láwá mú iná láfihàn falamma nudijati nígbà tẹ́ran yẹn wá jiná tán istakhrajnaha fi sufratina àwa kó sínú àpò wa summa rakiba rasulullah naqatahu lẹ́yìn yẹn láwá gbé lànàbí ṣẹ̀ṣẹ̀ gun nǹkan gun ẹ̀ ló tún kọrí sí di òòṣà míì ta ló fún Sayyidu lẹ́ran òòṣà tẹ́ torí ẹ̀ ń pè mí lólódo ẹ̀yin èèyàn náà ẹ dákun ẹ bá wa dá sí kẹ́yìn náà kẹ́ẹ̀sì gbọ́ náà jẹ́ ká tún lọ sọ́dọ̀ àdísì mi lọ́dọ̀ àfáwà al-Haythami tá a bá lọ ka Majma'u Zawaid an Zaid ibn Haritha látẹnu Zaid ọmọ Haritha kan ló sọ pé ẹ̀tún gbọ́ sọ pé kharajina ló ń lò tẹ́lẹ̀ kharajtu ma'a Rasulillah mo jáde pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run yawma haran min ayyami Makkata lọ́jọ́ kan nínú àwọn ọjọ́ gbóná nínú àwọn ọjọ́ táwọn ará Mákà ń lò tí wọ́n fi ń bò òòṣà wọn wà huwa muraddun fi ila nusbi min al-ansab àníyàn Ànábì ni pé òun náà fẹ́ lọ sí di òòṣà kan nú àwọn òòṣà ó ní faqad dhabana lahu shatan apá ewúrẹ́ kan apá ẹran kan fún òòṣà ni fa andajnaha a sì ṣe abọ́ qal ẹni yẹn wá ń sọ̀rọ̀ yìí pé falakiyahu Zaidun nígbà táwọn wá ń gbé ẹran yẹn lọ ni Zaidu wá ọmọ Nufayli yẹn wá pàdé Ànábì ìyẹn tó mọ̀ pé Ànábì náà wá bá wọn celebrate òòṣà gẹ́gẹ́ bí tí wọ́n ń sọ Zaidu wá ń bọ̀ nígbà táwọn ti bọ ẹran òòṣà tán tí wọ́n ń fẹ́ máa gbé e lọ eléyìí náà ní ká máa defend ká máa pè ládìsì
ká máa padà sọ́dọ̀ àwọn fún ṣẹ́ríù káwa náà wá dókùrọ́ ayédèmọ́ nílà anatullahi alal kadhibin irọ́ táwa náà bá pàṣẹ bínú Ọlọ́run ò ní bá wa. So wọ́n ní falaqiyahu Zaid bun Amr bun Nufayl, Zaid wá pàdé ànábì ó mì pé ẹrun àpò ẹrun òṣàwà lọ́wọ́ òun àti Zaid ọmọ Harisa. Ó ní fa ayya kullu wahidin minhuma sahiba, oníkálukú bẹ̀rẹ̀ sí ní kíra wọn bi tahiyyatil jahiliyya pẹ̀lú kíkí àìmọ̀kan nígbà ayé àìmọ̀kan. Nígbà tó wá di bẹ́ẹ̀ faqala an-nabi, wọ́n lá nàbí wá sọ pé ya Zaid, ìrẹ Zaid, mali ara qawmaka qad shannafu lak, akílódé mò ń rí báwọn èèyàn wọ́n kàn ń jí ẹ wò, wọ́n ń wù ẹ́, wọ́n mójú kò lára ẹ, wọ́n ń jí ẹ wò, wọ́n yọ ẹ wò. Qala lòun wá sọ pé wallahi ya Muhammad, mo fọlọ́n búra ìrẹ Muhammad, dhalika li ghayrina ilayhi li minhum, ó ní kò sí tó fà kọjá pé mi ò rí tí mò ń fẹ́ lọ́dọ̀ ẹnì kankan nínú wọn. Zaid ló wá ń ṣàlàyé fáànù nẹ́bì, Zaid wá ń sọ̀rọ̀ bíi pé Zaid já nẹ́bì Ọlọ́run. Ó wá ní walakinni kharajtu abtaghi hadha ad-dina, ó ní mo jáde nítorí pé mò ń wá ẹ̀sìn tí mo fẹ́ sìn ní. Hatta aqduma ala ahbar Fadak, tí mo fi dọ́dọ̀ àwọn Fadak kan nílùú Fadak, wajadtuhum ya'buduna Allaha wa yushrikuna bihi, mo bá wọn pé wọ́n ń sin Ọlọ́run lóòótọ́ àmọ́ wọ́n tún pa nǹkan míì, wọ́n ń ṣòṣà. Qal, ó tún wá ní qultu, mo tún wá sọ wípé lẹ́yìn náà qultu ma hadha alladhi dina alladhi abtaghi, mo wá sọ pé ẹ̀sìn tí mò ń wá káàkiri kọ́ rèé. Fa kharajtu hatta aqduma ala ahbari Sham, mo tún wá tẹ̀síwájú tí mo fi dọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn ará Sham. Fa wajadtuhum ya'buduna Allaha wa yushrikuna bihi, mo tún bá wọn yẹn náà pé lóòótọ́ ni wọ́n ń sin Ọlọ́run àmọ́ wọ́n tún ń ṣòṣà pẹ̀lú ẹ̀. Mo tún ní ma hadha ad-dinu alladhi abtaghi, irú ẹ̀sìn tí mò ń wá kọ́ rèé. Fa qala shaykhun minhum, ó lẹ́nìkan làgbà tó wá sọ nínú wọn fún mi wípé innaka la tas'al an dinin ma na'lam ahadan ya'budu Allaha bihi illa shaykhun bil Hira. Ṣó rẹ́sìn tó ń wá káàkiri àmọ́ ẹnìkan tí ń sin Ọlọ́run bẹ́ẹ̀ tó wà lórí ojú ọ̀nà yẹn kọjá arúgbó kan, Hira ló sì ti rí. Àfáà yìí ní Nufayl wá ní fa kharajtu hatta aqduma alayhi, ni mo bá tẹsẹ̀ mọ́rìn tí mo fi wá dé ọ̀dọ̀ bàbá náà. Falamma rahani, nígbà táfà náà wá rí mi, qala mimman ant, ló wá ń béèrè pọ́dọ̀ ta ló ti wá, kí ló gbé ọ débí. Qultu min ahli baytillah, mo wá sọ fún pé nínú àwọn ará ilé Ọlọ́run, min ahli shawki wal qarath. Faqala làfà wá ní inna ad-dina alladhi tatlubu qad zahara bi biladika, ló wá ní ẹ̀sìn tó ń wá kiri yóò, ẹ̀sìn náà ti jáde ńlú rẹ̀. Faqad bu'itha nabiyyun, wọ́n ti gbé ànábì kan dìde ń bẹ̀. Qad zahara najmuhu, ìràwọ̀ rẹ̀ ti tàn. Wa jami'a man ra'aytahum fi dalal, ṣe gbogbo tó ń rí wọn tí wọ́n ń ṣe orí ànà ló wà. Afá ní falam ahissu bi shay'in ba'da, mi ò tiẹ̀ wá nǹkan mi lẹ́yìn yẹn mọ́, torí pé mi ò ní feelings nǹkan mi mọ́. Ya Muhammad, ìrẹ Muhammad, qal, nígbà tó wá sọ̀rọ̀ yẹn tán ẹgbọ́rọ̀ yìí o, qala wa qarraba ilayhi sufurata, lànàbí ṣẹ̀ṣẹ̀ wá gbé àpò ẹran fún. Faqala ma hadha ya Muhammad, ó ní kí leléyìí rẹ Muhammad, tó ń pè mí lólódò sínú wọn. Bàyánù àdísù yẹn nínú tíra mújámù tí mò ń kà ní Majma'u Zawaid, táfàwà al-Haythami tí wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀ náà. Wà máa gbọ́, ó wá gbé ẹ̀pọ̀ ẹran nì, ó gbé fún Zaid, ṣọ̀pọ̀ òun ṣàlàyé ń tójú ẹ̀rí ni. Faqala ma hadha ya Muhammad, ni Zaid wá ń béèrè pé Muhammadu kí leléyìí. Faqala shatan, ó lẹ́ran ẹran kan ni, zabanaha li nusubi minal ansar, apá fóòṣà kan nínú àwọn òòṣà ni. Faqala, ni Zaid wá ń dáhùn wípé ma kuntu li akula mimma lam yuskaru smullahi alayhi, èmi kì í jẹ tí wọn kì í dárúkọ Ọlọ́run ọba sí, mi èé sì jẹ tí wọ́n bá pa sórí òòṣà. Ẹ dákun, àdísù yẹn ànábì ló, kódà nínú rìwáyà mi ń sọ wípé àwọn ànábì wọ́n jọ lọ, nínú rìwáyà yẹn ni o, kìí ṣe mi mò ń sọ bẹ́ẹ̀ o, àwọn ń tán ní ká máa gbàre o, tí bàbá wa Yahya al-Fulani tí wọ́n torí ẹ̀ lági mọ́ mi láyìn ṣe pé bóyá a ti pàdé rí, wọ́n àti ẹ̀ lówó Hibbu Mudirul Markaz káwò mọ́ mi lára. Ọ̀rọ̀ àyímọ̀ kankan lílé yìí, mo dẹ̀ dúpẹ́ fáfọ́ Al-Qur'an, Ọlọ́run jẹ́ kẹ́mi àfáà náà gùn, check and balance, torí pàfà pè mí láàárọ̀ yìí
ṣẹ́gẹ́tì mi nísìn. So mo dẹ̀ rí pé wọ́n tún ṣe prógráàmù kan because èmi ò wo gbogbo ntàbúrọ̀ yìí máa ń ṣe wallahi mi wo ẹ́písòdù ẹyọ kan àmì eléyìí ni mo fi ń dá gbogbo ẹ́písòdù ẹnu torí pé I don't need àbúrọ̀ yìí mọ́. Ẹ lọ wo àwọn àfíẹ́sà àwọn èèyàn tó bá jẹ́ mùsùlùmí tó bá dàrú lórí social media, àbúrà yìí máa lọ́wọ́ ń bẹ̀ lọ́nà kan sí kejì. Ẹ wo iṣu Hajiya Mansura, kọ́lọ̀n túbọ̀ bá ajé ó ní fọkànbalẹ̀ pẹ̀lú agbolé àwọn Adépọ̀jù, kọ́lọ̀n bá wa ṣe dáadáa fún wọn. Àbúrà yìí mo orúkọ ẹ jáde ń bẹ̀ tó ṣèbàjẹ́ tó lágbára, ṣàfà lè yíhun ta lè pè láfẹ́ẹ̀sìn tí máa dá lóhùn. Ẹ wo tí àfà Àríkéwúṣọlá yìí náà tó tún ṣẹlẹ̀ yìí náà tó sì já sí pé àsúlùhù khairun lal-Qur'ani wí. Àbúrà yìí mọ̀ rí súlùhù bí ó ṣe báyé mùsùlùmí kan jẹ́ kó má nítumọ̀ kó débi àrùn ilẹ̀, òun náà ló tì wọ́n dágídìgbò. Ṣé dandan ni kọ́rọ̀ dágídìgbò ni fún àfà? Àwọn àgbààgbà ìmáàmù ń bẹ nílọrin. Ẹ wo Ìbàdàn, àfà Ìbàdàn mélòó lórí àbúrà yìí mọ́ sí nǹkan gidi? Ta ló rí àbúrà yìí mọ́ ń Ìbàdàn? Ìntẹ́mi èé ṣe dá àbúrà yìí mọ́ lóhùn nìyẹn torí pé attention seeker ni mi ò dá lóhùn. Ṣe rí bó tún ṣe ń ṣàwàdà lórí kinní Kùránì àfà ò ń dá wà, ìwọ fẹ́ ṣe mú làánà ìwọ ẹwù àfà irú ẹ ló máa tó rẹ sára àwọn àfà àgbà. So mi ò bá búrà yìí mọ́ lẹ́jọ́. Eléyìí tí mo ń ṣàlàyé ó ti tó fún gbogbo àwọn ẹ́písòdù tó ṣe. Kódà bí tábúrà yìí mọ́ tó wá fọ́nì sí, ó tún wá bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì ẹ̀, ó ń sẹ́ndì link. Mo blọ́ọ̀kù ẹni wallahi mi ìwọ ẹ ọkàn torí pé ẹ mọ̀ sọ̀rọ̀ orí àbúrà yìí mọ́ sọ̀rọ̀ ọ̀rùn. Ẹ wo bó ṣe rìkọ́ọ̀dù Ustaz Jamiu Adégúnwà without his consent and permission lórí ọ̀rọ̀ Àríkéwúṣọlá. Ó dẹ̀ lọ ń plé ẹ̀, àṣírí ti tú o. Ẹ wo wàhálà tí ó dálẹ̀ láàrin ibẹ̀ yẹn tí Ustaz ò bá bọ́ ta kó ṣàlàyé. Ustaz láti ń pa àwọn èèyàn pé ṣé súnmọ́ àbòsí tẹ́ ẹni káwọn èèyàn wá máa ṣe rèé torí wọ́n pe àfà lẹ́gbàá lórí ọ̀rọ̀ yẹn náà. Bẹ́ẹ̀ wo àtàbúrà yìí mọ́rò kẹ́lẹ́ mọ́ bí irú àwọn èèyàn àbúrà yìí mọ́ kàn ní the attention torí ẹ̀ kó àbúrà yìí mọ́ ò sí nínú ẹni tí mo máa bá sọ̀rọ̀ bóyá fi umuri al-ilmiyya aw fi sha'ni min shu'uni dunya kò sí ń bẹ̀. Kódà Dr. Nasiru sọ fún mi pé doctor ni it's not okay, I should not give him attention. Ẹ wo gbogbo ọ̀rọ̀ tó bá ń ṣe lórí Facebook ta ni wọ́n tí ìjọ búra wọn tán nínú àwọn ọmọ kéékèèké. Ṣòkọ́lọ́n kó ṣíjú àánú wa kó ṣàánú fún wa. Eléyìí tó ń fi hàn mo tún lè mú àdísù mi wá láwọn àdísù mi náà tí mo tún lè mú wá. Ṣòkọ́lọ́n kó ṣàánú fún wa. Àmọ́ ó yẹ kéèyàn tó tọ́jú ẹ̀ torí pé ńgbà tẹ́lómi ní ó bá tún sọ wípé kinní kan tún ṣe kinní kan o, ó ṣológbò ní ọ̀nà ọ̀fun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọkàn lọ́mọ. Ọlọ́run bá mi ṣe dáadáa fún, yóò ní ìgbín kì í yọ tán nínú kíni nínú karahùngbín. Àmọ́ ó clear wípé àdísù yẹn ń fi rinlẹ̀ pé ànábì náà pẹran òòṣà. Ó sì wọ́n tún wà máa sọ fún yín rẹ̀ o, wọ́n wà ní àdísù ní yòhímù ròyíròyí àbí ìrújú wà ń bẹ̀ ṣànábì jẹran yẹn ṣẹgẹ́tì mi sìn tàbí kò jẹ́ nú ẹran yẹn. Bọ́ nínú ọ̀rọ̀ tó mọ́ sọ kódà àdísù mi wà tí wọ́n tó tún fi rinlẹ̀ wípé wọ́n bá wọn méjèèjì tí wọ́n jẹ́. Àfá ò gbọ́ mi, ṣé kí n mú yẹn wá àbí kí n tọ́jú ẹ̀? Ṣé kí n tọ́jú ẹ̀? Insha Allahu ta'ala ẹnjìníà ní kí n tọ́jú ẹ̀ kọ́lọ́n kó ṣàlékún dáadáa fún wa. Èyí tí mo kàn fẹ́ sọ ní pé àwọn bàbá wa yàyà àfá wa ní yín o, Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún yín o. Àmọ́ ẹ bá wa lo àdísù ànábì tó sọ yí pé Ọlọ́run kó bá wa máa ṣàánú àgbàlagbà tí ń bá ń fojú àánú wo ọmọdé. Ẹ má wò pa kéré ẹ mọ́ ń tà lè dà lọ́la. Sheikh Adam èyí ṣe bẹ́ẹ̀. Tí Sheikh Adam bá ṣe bẹ́ẹ̀ ni àìmọye àwọn tí mọ̀ ò sí lára wọn tí Sheikh Adam dá wọn dúró mọ́ríkàsì yìí pé torí pé kárẹ́ ni àìrẹ́ ni kárẹ́ ni
ẹni bá kù ní kù là ń bá jayé. Ọlọ́run ò dẹ̀ torí ẹ̀ kó má sọ wọ́n dolóríire. Ara àwọn èkàn kódà ààrẹ ni tí Sheikh Adama ń fi owó sálárì oṣù kan tó fi ń san owó oṣù kan fún nínú àwọn ọmọ kéwú kó lè dúró. Nínú àwọn àfáà wa ni Fadilatu Sheikh Abdulateef Amuni, ẹ bèèrè lọ́dọ̀ Mudirul Markaz. Owó oṣù méjì bàbá ń san fún lówó oṣù kan kí wọ́n lè dúró. Àmọ́ wọn dúró, àwọn náà dẹ̀ dúró tó gbé. Kódà àwọn làwọn lọ dálé kéwú tó wà nílẹ̀ Yíbò yẹn lẹ̀. Ilé kéwú kan tó jẹ́ pé Sheikh Adama lọ́lọ́run ọba lò tó wà nílẹ̀ Yíbò lónìí, táwọn náà rántí Sheikh Adama náà, Fadilatu Sheikh Abdulateef Amuni tí wọ́n jẹ́ bàbá Professor Amuni Ọláyínkálẹ̀ ni, àwọn ni wọ́n lọ pinlẹ̀ ilé kéwú nì torí pé àwọn gbóyìnbó. So àwọn wọ̀nyẹn náà bàbá ní kárẹ́ ní kàìgùn, ẹni bá kú ní kù là ń bá jayé. Ńgbà táwọn tí mo fẹ́ ò dúró, èyí tó dúró ẹ jẹ́ kí n mánéjì wọn. Bàbá ò sọ pé tọ́ ńgbà tí wọ́n ti dákan ẹ máa lọ, gbogbo wọn tí wọ́n sí gbogbo wọn dẹ̀ ṣoríire. So Sheikh Adama èyí sí ẹ wo iye àwọn àgbàlagbà tí wọ́n bá Sheikh Adama lọ sámà ní tí wọ́n èyí dẹ̀ ṣo ní mímọ̀ tó nǹkan tí wọ́n dẹ̀ jẹ́ àfà. Bàbá dẹ̀ wọnú ilé wọn, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní karama wọn, ó ń karama wọn, ó ń karama wọn, ó ń karama wọn, wọ́n dẹ̀ do ní mímọ̀ nú ayé. Ẹ̀yin dẹ̀ dẹ̀ ń fẹ́nu ẹ fẹ́ máa fẹ́nu ya àwọn èèyàn láṣọ. Àṣẹ bíbí tẹ́ délẹ̀ wà, àìmọye ẹni tí ó padà bá yín tí ó kọjá yín. Sokọ́lọ́n kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ibi láti dúró laqad ja'akum li'ilafin fún bàbá wa Mudirul Markaz. Adama Allahu hayata gbogbo ẹni tó bàbá wa ká kò ní rí kú òjijì yẹn lọ́dún yóò gùn lẹ́mìí yóò lálàáfíà bí la ilaha illallah. Tẹ́ bá wa ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí náà bí hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.